Wọ́n hàn mí léèmọ̀ nígbà tí mo darapọ̀ mọ́ iṣẹ́ tíátà nítorí wọ́n fẹ́ kí n fẹ́ Fẹ́mi Adebayo, ṣùgbọ́n Fẹ́mi kọ̀ láti fi ọwọ́ agbára yàn mí jẹ. Ronke Odusanya sọ̀rọ̀ lórí àwọn ìrírí rẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin nídìí iṣẹ́ tíátà. Ó mà ṣe o. Gbajúgbajà òṣèré tíátà Razaki Ọláyíwọlá tí gbogbo èèyàn mọ̀ sí Ojopagogo ṣọ̀fọ̀ ìyàwó rẹ̀. Fẹ́mi Adebayo fèsì sí ọ̀rọ̀ rẹ̀ tó ń jà ròyìnròyìn káàkiri orí ayélujára. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà òṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ni Ronke Odusanya tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Flèkì Ìdídòwò ti ṣàlàyé ìrírí rẹ̀ lẹ́nu iṣẹ́ tíátà, pàápàá jùlọ àwọn ìdojúkọ tó ní pẹ̀lú àwọn ọkùnrin nígbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà, tó sì ń gbóríyìn fún òṣèré ẹgbẹ́ rẹ̀ Fẹ́mi Adebayo fún ìwà ìkóraẹni ní ìjánu àti ìwà ọmọlúàbí tó hù sí òun ní ìgbà náà. Àwọn àgbà bọ̀ wọ́n ní kò sẹ́ni tá a bí tí kò ní rí wí. Eléyìí ló dífá fún arẹwà òṣèrébìnrin yìí pẹ̀lú bó ṣe ṣàlàyé ìrírí rẹ̀ láì fi nǹkan kan bò rárá nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn Akéde Àríyá láìpẹ́ yìí, níbi tó ti ṣàlàyé bí Fẹ́mi Adebayo ṣe ràn òun lọ́wọ́ nídìí iṣẹ́ tíátà tí wọ́n jọ ń ṣe láìsí òun láṣọ wò, bó tilẹ̀ jẹ́ pé ó ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀. Òṣèrébìnrin yìí ní Fẹ́mi Adebayo ní àǹfààní láti mú ẹṣin òun lọ sódò kó sì fipá fún ẹṣin náà lómi mu, ṣùgbọ́n Fẹ́mi kọ̀ jálẹ̀ láti ba ọmọlúwàbí ara rẹ̀ jẹ́. Ó ní àwọn ọ̀gá àwọn kan tiẹ̀ mú ní dandan pé tí òun kò bá fẹ́ Fẹ́mi tàbí kó bá òun lájọṣepọ̀, wọn kò ní fún òun ní ipa láti kó nínú eré mọ́, ṣùgbọ́n òun kò fẹ́ ṣerú ẹ̀ tí Fẹ́mi náà sì bá òun bẹ̀bẹ̀ pé kí wọ́n fi òun sílẹ̀. Ronke ní bó tilẹ̀ jẹ́ pé ohun tó gbòde nígbà náà nìyí, tó sì jẹ́ pé Fẹ́mi wà ní ipò láti bá òun lájọṣepọ̀ tàbí fi ọwọ́ agbára ja òun lólè ara, ṣùgbọ́n Fẹ́mi bọ̀wọ̀ fún òun. Ó fún òun ní àyè láti dàgbà lẹ́nu iṣẹ́ tíátà tó ń yàn láàyò, tó sì jẹ́ àwòkọ́ṣe rere fún òun. Gbogbo àlàyé yìí wáyé nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ó ti ní ìrírí pé tí wọn kò bá òṣèré sùn, wọn kò ní fún un ní ipa tó pàtàkì láti kó nínú eré, tí òṣèré yìí náà sì dáhùn pé látayébáyé ló ti ń ṣẹlẹ̀, tó sì wà ní gbogbo ilé iṣẹ́ pé kí ọkùnrin dúró nídúró pé tó ò bá bá mi sùn, mi ò ní fún ẹ ní iṣẹ́ yìí. Ó wà dáadáa kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ Alhaji Rasheed ẹnu lọ́dún náà lọ́hùn-ún. Ṣé ẹ mọ̀ pé a sì kéré tí a sì ń dàgbà nígbà náà? Èmi àti Fẹ́mi Adebayo ọmọ ọ̀gá mi, a máa ń ṣeré gan, a máa ń ṣọ̀rẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n wá ní ọmọ Ronke yìí, ó fẹ́ Fẹ́mi o, tó ò bá ti fẹ́ kò sáàyè o. Èmi náà wá máa ní ọ̀gá ẹjọ́ sà, mi ò fẹ́ ṣerú ẹ̀ tí máa wá máa ké, tí ọ̀gá mi yẹn náà wá máa ní kí ló lè fún ọ níbẹ̀ láti ṣe, ṣèbí àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣerú ẹ̀. Ní ọjọ́ kan Fẹ́mi Adebayo fúnra rẹ̀ ló ní ẹ bá mi fi sílẹ̀, ó ní òun ò ṣe, ẹ fi ilẹ̀, ọ̀rẹ́ mi ni. Látìgbà náà lọ láti di ọ̀rẹ́ tímọ́tímọ́, ọkùnrin dáadáa sì ni pẹ̀lú, a sì ti ṣe ọ̀pọ̀ nǹkan papọ̀, nítorí náà èèyàn dáadáa ni. Nítorí pé ká ní pé ọmọ ọ̀gá mi ni, àǹfààní ńlá ni fún un láti ru ara rẹ̀ sókè pé kó wá fẹ́ mi, tí ò bá ti fẹ́ mi kò lè rọ́nà lọ, ṣùgbọ́n Fẹ́mi fún mi láàyè. Ó sì dáhùn pé tí ò bá fẹ́ ṣe ẹ fi ilẹ̀, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ nítorí ọ̀rẹ́ mi ni. Arẹwà òṣèrébìnrin Ronke Odusanya tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kàn ti pinnu lọ́kàn òun pé nínú iṣẹ́ tíátà yìí òun ò fẹ́ ní olólùfẹ́ kankan. Ó ní iṣẹ́ mi tí mo yàn láàyò ni mo fẹ́ fi ṣe olólùfẹ́ mi. Mi ò dẹ̀ tàbùkù bá ẹnikẹ́ni tó bá ṣe. Ṣé mọ̀ pé nǹkan tí kálukú bá fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyí tó wù mí nìyẹn, èyí táwọn yàn nìyẹn, èyí tèmi yàn ọ̀tọ̀ ni. Báyìí ni arẹwà òṣèrébìnrin ṣe àlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Fẹ́mi Adebayo nígbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ nídìí iṣẹ́ tíátà inú ìfọ̀rọ̀wérọ̀ náà. Gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa tó kúndùn kó máa ṣe bí arúgbó nínú eré àgbéléwò àti sinimá ni Razak Ọláyíwọlá, tí gbogbo èèyàn mọ̀ sí Ojopagogo ń ṣọ̀fọ̀ ìyàwó rẹ̀ àkọ́kọ́ lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń ṣe ìrántí olóògbé yìí lẹ́yìn ọdún 25 ìyẹn 25 years tí ìyàwó rẹ̀ yìí ti jáde láyé. Ojopagogo ṣe ìrántí ìyàwó rẹ̀ yìí gẹ́gẹ́ bí aya rere lọ́dẹ ọkọ. Ó ní akíkanjú obìnrin, olórí pípé aya rere lọ́dẹ ọkọ ni ìyàwó òun yìí, tó sì tún jẹ́ òṣèré orí ìtàgé tó pe orúkọ rẹ̀ ní Fúnmiláyọ̀ Àkànkẹ́ Ọláyíwọlá. Ojopagogo ní Fúnmiláyọ̀ Àkànkẹ́ tòun jẹ́ akọrin, akéwì, oníjó àti ògbóǹtarìgì òṣèré tíátà nígbà ayé rẹ̀. Ó ní ẹ wò ó, ṣé kí n má tàn yín, Fúnmiláyọ̀ Àkànkẹ́ kópa ribiribi nígbésí ayé mi. Àgbà òṣèré Razaki Ọláyíwọlá sọ eléyìí nínú àtẹ̀jáde kan tó gbé jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ láti ṣe ìrántí ìyàwó rẹ̀ yìí. Níṣe ló gbé fọ́tò àti fídíò ìyàwó rẹ̀ yìí síbẹ̀, tó sì kọ sábẹ́ rẹ̀ pé ọ̀pọ̀ èèyàn lè máa wò pé ta ni obìnrin yìí, àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tá a ti jọ wà látẹ̀yìnwá nìkan ló máa yé, òun gangan ní ìtumọ̀
tí ọkùnrin bá soríire tó bá lálùyọ dájúdájú obìnrin rere kan wà lẹ́yìn rẹ̀. Obìnrin náà nìyí Ọláyíwọlá Fúnmiláyọ̀ Àkànkẹ́ ọmọ Ináwọlé lorúkọ rẹ̀. Alábàáṣepọ̀ mi nínú ohun gbogbo, olórin, akéwì, oníjó àti ògbóǹtarìgì òṣèré, alátìlẹyìn mi, ọ̀rẹ́ mi, ìfẹ́ mi, gbogbo ohun ìní mi. Ó fi wá sílẹ̀ láti ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2000 tó sì ń dàbí àná lójú mi. Sunre Àkànkẹ́ mi. Báyìí ni àgbà òṣèré yìí ṣe kọ ọ̀rọ̀ yìí sórí ayélujára tó sì gbé àwòrán ẹni tó ń sunkún sábẹ́ rẹ̀, tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sì ń bá a kẹ́dùn, tí wọ́n fi àwọn ọ̀rọ̀ ìyànjú àti ìmúlọ́kànlé ránṣẹ́ sí i pé Ọlọ́run á tù nínú. Ọ̀kan lára àwọn tó fèsì ni Múyìwá Adémọ́lá tó ní tẹ̀síwájú láti máa sinmi arábìnrin mi, kí Ọlọ́run foríjì ọ́ kó dáàbò bo gbogbo ohun tó fi sáyé lọ. Òṣèrébìnrin Ìyá Ìbàdàn Snare náà kọ pé mo sunkún lẹ́ẹ̀kan sí i. Sunre ìyá Dámì. Nínú gbogbo eléyìí, àwọn gbọ̀rọ̀mídẹlẹ́rù kan náà ṣàìyọnu sí ọ̀rọ̀ náà, tí wọ́n ní báwo ni Ojopagogo ṣe máa fi àwọn ọ̀rọ̀ dídùn báyìí ṣe àpèjúwe ìyàwó rẹ̀ tó ti kú níwọ̀n ìgbà tí ìyàwó rẹ̀ Mojí Afọláyan sì wà nílé. Wọ́n ní irú ìhàwó ló fẹ́ kí ìyàwó rẹ̀ kọ sí àwọn oríkì àti àpèjúwe tó kọ fún ìyàwó rẹ̀ tó ti dolóògbé yìí, tí àwọn kan sì ń sọ pé ó dàbí ẹni pé kò gbádùn ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Mojí Afọláyan tó ti ìyàwó àkọ́fẹ́ rẹ̀ yìí. Lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ ìyẹn Aládùkẹ́ àti Funke Akindele tó ń jà ràìnràìn káàkiri orí ayélujára báyìí. Eléyìí tí olófòfò ògbẹ́gba orí ayélujára ni Gistlover gbé jáde pé arábìnrin Memunat Ọmọ́táyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìyẹn Aládùkẹ́ tó jẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ lọ ká Funke Akindele àti Fẹ́mi Adébáyọ̀ mọ́ inú òtẹ́ẹ̀lì wọn ní ibùdó eré fíìmù òṣèré ẹgbẹ́ wọn Ibrahim Chatta tó wà ní agbègbè ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́, ìyẹn Ibrahim Chatta Film Village, tó sì lù Funke Akindele lálùbami, tí wọ́n ní ó sì tún kìlọ̀ fún pé kó fi ọkọ òun sílẹ̀, tí wọ́n ní ó bà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan olówó iyebíye jẹ́ níbi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, àti ẹ̀sùn kan tí wọ́n fi kan ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìyẹn Aládùkẹ́ pé wọ́n ká oògùn mọ́ lọ́wọ́, gẹ́gẹ́ bí a ti gbọ́ látẹnu gbéborùn orí ayélujára ìyẹn Gistlover. Wàyí o, Fẹ́mi Adébáyọ̀ náà ti fèsì sí àhesọ ọ̀hún, bí tiwa tẹ̀yìn ṣe ń sọ pé ṣé Fẹ́mi Adébáyọ̀ ò ní sọ̀rọ̀ ni, ṣé kò ní fèsì sí gbogbo ohun tí wọ́n ń sọ yìí ni. Fẹ́mi Adébáyọ̀ ti wá gbé fídíò kan jáde báyìí níbi tó ti ń kọrin olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister, tó ń forin yìí fèsì tó ń kọ pé ẹbọ oṣó ìyẹn ṣe é rú, ẹbọ àjẹ́ ìyẹn ṣe é rú, ẹbọ amọ́niṣe ni, àfàìmọ́niṣe ni, àṣenitán bá ní dárò ọmọ aráyé, àwọn yẹn ṣe é rú. Àmọ́ tí ẹrẹ́bọ aláròká, èmi ò tí ì rí babaláwo ẹ̀ tó lè rú láyé níbí. Oníṣẹ́ rí kò sí fẹ́ẹ́ ṣe fẹ́ sí àwọn gbọ́ yìí sọ yìí, àwọn onísọkúsọ, kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe sọ́rọ̀ wọn tí ẹ ó fi tẹ́ wọn lọ́rùn o.